Hallelujah. Jésù jíǹde lónìí o. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá àkí tilé teko, àkí gbogbo ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa nílé toko, àkí yín ní alẹ́ yìí. Happy Easter Sunday. Ojú òní ti gbogbo yín o. Agbára Ọlọ́run. A ò ní fi èní yìí ká fi ṣe àṣemọ Happy Easter Sunday. Ojú òní tí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Kristi pátá àkíyín fún ìmójúsọ́nà Happy Easter Sunday àti Easter Monday. Ojú òní tí yín. Mo tún wá fi àkókò yìí náà mo tún fi ń kí gbogbo àwọn èèyàn wa pátá tó jẹ́ mùsùlùmí táwọn náà ń retí àwẹ̀ tí kò ní pẹ́ dé tán yìí. Mo fi àkókò yìí mo tún fi kí gbogbo yín nílé lóko, gbogbo mùsùlùmí pátá. Ó já fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé ọ̀kan ṣoṣo ni wá, a kì í ṣe méjì. Nígbà tá a bá ti lè mọ̀ bẹ́ẹ̀, lẹ máa rí pé a máa parapọ̀ láti ja ìjà tó wà níwájú wa. Tí ìjà ẹ̀sìn ò bá ti lè wọlé, tá a ti rí pé Ọlọ́run tó dá A òun ló dá B, kí ni wàhálà táwa ń bá kiri, òun náà ló dá C. Ṣé ẹ bá ń pèèyàn kan babaláwo, a ṣe ètí ẹ̀ ni. Èmi ò dẹ̀ mọ̀ di orúkọ tó sọ wọ́n làwọn ń jẹ́, kìrìsìtẹ́nì tó sọ àwa là ń jẹ́, mùsùlùmí tó sọ ẹ̀yin náà lẹ́yìn náà ń jẹ́. Tàbá wa ń pera wa ní babaláwo, kìrìsìtẹ́nì àti fẹ́ràn ara wa ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí ìjà ẹ̀sìn kó wa ọ̀dọ̀ wa rárá. Gbogbo wa la fẹ́ràn ara wa. A dẹ̀ wá padà rí pé gbogbo wa la wá parapọ̀ tá à ń jàjà Yorùbá nation. Ẹ ṣé gan ni. A kí gbogbo yín pátá. Ẹ kú ìmójúsọ́nà fún ọdún àwẹ̀ tó ń bọ̀ lọ́nà. Lórúkọ Jésù ẹ̀mí wa máa ṣíkà pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ẹ ṣé gan ni. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, tún fi wákàtí ìtúkì yín lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣé o fún gbogbo bẹ́ẹ̀ tí ń sẹ́ǹdì àwọn fọ́nrán yìí sí gbogbo ibi tó jẹ́ kó dé. Gbogbo ibi tó dẹ̀ jẹ́ tó dé yẹn tí ẹ̀ ń sẹ́ǹdì ẹ̀ sí, tí ẹ̀ ń ṣí àìdè, à ń rí àmì ara. Wọ́n ń pè wá láti bẹ̀, wọ́n ń bá wa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ gọ́tì ẹ̀ pè mí tán ní dúrọ̀pù kínní yìí kò ṣe é dúrọ̀pù ohun tá a ti sáìnì ni. Kéèyàn kan wá sọ fún Jésù wípé kó dúrọ̀pù láti kú fún gbogbo àgbáyé. Ṣé kí Jésù wá dúrọ̀pù ẹ̀? Kí ni èrè Jésù? Nítorí pé Jésù kú fún èmi àti ìwọ tó ń wò mí, òun ni Jésù ṣe padà ní èrè. Jésù ò dá ìrìn àjò tó wà láàárín òun àti Ọlọ́run wípé bó ti rán mi yìí, mo fẹ́ lọ kú fún gbogbo àgbáyé. Àwa náà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, mo bẹ̀ yín, ẹ má da ìrìn àjò yìí pátá, ìrìn àjò Yorùbá nation, ẹ má dá, ẹ tẹ̀síwájú gẹ́gẹ́ bí ohun tí Olúwa ń sọ fún mi àti ohun tí Olúwa fi ń wọ̀n mí. Èmi kì í ṣe agitator. I continue saying that I am not agitator. I am not Yoruba agitator. I am not a blogger. I am a prophet of God. Tí Ọlọ́run tó mọ́ ìran tí Yorùbá nation tó ń gbé yìí, Ọlọ́run tó èmi mọ́ bẹ́ẹ̀ ni pé ká lè sọ fún àwọn ènìyàn láti mọ ọ̀nà tí wọ́n máa tọ̀. I am a prophet, I'm a spiritualist. I run spiritual church and I do spiritual work. That is all. Ṣé mi ò ń ṣe blogger, mi ò ń ṣe agitator, but my own is that èmi máa wá tà láti wá sọ ohun tí Olúwa ní kí n sọ fún ẹ̀yin ènìyàn Ọlọ́run. Ìkíní, Olúwa ní kí n sọ fún gbogbo àwọn ènìyàn Ọlọ́run lónìí wípé Yorùbá nation yìí it is no going back. Ọlọ́run fi ìran Yorùbá nation wọ̀n mí. Ọlọ́run fi ìran bí ó ṣe padà pé òun ló dúró yìí ó fi wọ̀n mí. Ọlọ́run fi ìran ẹ̀ wọ̀n mí wípé Yorùbá nation
àwọn wòlíì tí Ọlọ́run lò tòótọ́ ó jẹ́ kó máa fi ọkàn máa bá ìran yìí lọ kí wọ́n lè wò bóyá ṣọ́lọ́run ló rán wa àbó nǹkan ló rán wa tí wọ́n jẹ́ pé ẹ̀mí Ọlọ́run gbé nínú wọn o. Ọlọ́run fi ìran Yorùbá nation yìí wọ̀n mí mo wá rí wípé Yorùbá nation ìṣe ló dàbí ìlú ọba ńlá tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú wa padà ń tẹríba fún níwájú ayérayé níwájú ọba àwọn ọba níwájú ẹni tí mo máa jíyìn gbogbo àsọtẹ́lẹ̀ fún nítorí pé gbogbo èyí tẹ́ ń pera yín ní ènìyàn Ọlọ́run Olúwa ló pè yín kó sóhun tẹ́ ẹ sọ tẹ́ ò ní jíyìn lọ́jọ́ ìgbéyìnde àlìkíámọ̀. Olúwa fi ìran ẹ̀wọ̀n mi débi pé Yorùbá nation nígbà tí Yorùbá nation bá padà jẹ́ Yorùbá nation tán South Africa ńlẹ̀ńlẹ̀ bẹ́yẹn kékeré ni South Africa wá ìlú yìí máa tòrò Yorùbá nation máa tòrò bàjẹ́ ó máa tòrò débi pé we will be free of all problems we will be free of kí ni ìṣòro wo ló lè dènà sí ìlú. Ẹ wo bí Amẹ́ríkà ṣe rí tí ọkàn wọn balẹ̀ ẹ wo bí UK ṣe rí tí ọkàn wọn balẹ̀ ẹ wo bí Europe ṣe rí tí ọkàn wọn balẹ̀ ẹ gbọ́ májẹ̀mú Olúwa ní Yorùbá nation májẹ̀mú Olúwa ní Yorùbá nation kì í sọ fún yín ó máa padà jẹ́ ibi tí Olúwa fún rẹ̀ gan máa dúró sí ẹ lọ kọ sílẹ̀ Olúwa máa dúró síbí tí àwọn èèyàn dẹ̀ máa ti ìlú ńláńlá wọ́n wá máa wá sí ìlú yìí láti ní àwọn fẹ́ invest sínú ìlú yìí tá à ń pè ní Yorùbá nation níwájú ayérayé níwájú ọba àwọn ọba àsọtẹ́lẹ̀ ìjọba fídíò ni ó dẹ̀ máa jókòó sórí íńtánẹ́ẹ̀tì tó pé ìjọ tó bá padà wá sáyé ṣàpé mo ti jáde tó Olúwa ń sọ fún mi pé kí n sọ fẹ́yìn ènìyàn Ọlọ́run ó ní Yorùbá nation máa dúró ó ní ìlú yìí máa pín ṣùgbọ́n tó bá máa pín a máa jà o. Nígbà tó tún yá ní ọ̀sán àná Olúwa wá ń fi ìran Yorùbá nation yẹn gángan wọ̀ mí mo wà nínú Yorùbá nation nítorí pé Yorùbá nation ti wá sí ayé mo wá wà nínú rẹ̀ wá fi ń wọ̀n mí ìlú ọba ńlá ni tí àwọn ìlú ńláńlá wọ́n padà wá ń travel wá síbẹ̀ tó wá ń dá iléeṣẹ́ ńláńlá tó wá ń dá nǹkan ńláńlá sílẹ̀ ìlú yìí wá tóbi débi ìlú yìí wá dàbí ẹni wípé a ò rí irú ẹ̀ rí nítorí pé ó máa tòrò débi pé píìsì tó máa wà ń bẹ́ẹ̀ kò sí nínú gbogbo ìlú. Ṣẹ́yìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká tètè mójútó ẹ má jẹ́ ká relent ohun tó Olúwa ní kí n tún bá yín sọ lálẹ́ yìí nìyẹn Olúwa ló ní kí n tètè sọ fún yín ó ní kí n tún sọ yìí fún yín ní alẹ́ yìí ohun tí Olúwa bá mi sọ nìyẹn ó ní kí n wá sọ fún ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tí ẹ ń dá wa ṣe agbátẹrù Yorùbá nation yìí pé ẹ má jáwọ́ ń bẹ̀ o kò sí bó ṣe lè jẹ́ ẹ jẹ́ kí a ṣe ọkàn akin Jésù ṣe ọkàn akin ó ṣe ọkàn akin ni bí ànábì Muhammad sallallahu alaihi wasallam tí kò bá ṣe ọkàn akin kò lè gba Mẹ́kà. Ìyẹn ló máa ń dùn mí fún àwọn ìránṣẹ́ Ọlọ́run burúkú tí wọ́n sáílẹ̀ǹtì ìránṣẹ́ Ọlọ́run wo ni kò jà nínú Bíbélì àwọn ìránṣẹ́ Ọlọ́run wo lọ́lọ́run lò nínú àlùkùránì tí wọn ò jà àbí kò yé wọn ni wípé bí Ọlọ́run ṣe pè Mósè ló ṣe pa wọn náà bọ́lọ́run ṣe pè Jésù ló ṣe pè wá nígbà tí Jésù ó pè ní nígbà àtàwa náà lọ́wọ́lọ́wọ́ ó pè àwa náà ni bẹ́ẹ̀ náà ló ṣe pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run burúkú kì í jẹ́ pé kò sí ṣẹ́ẹ́rẹ́ kọ́kọ́ lọ́wọ́ bí kò ṣe burúkú. Ẹ jẹ́ kí wọ́n jáde pé ìránṣẹ́ Ọlọ́run wo ló wà nínú Bíbélì àbí nínú àlùkùránì tí wọn ò jà ìdí tí wọ́n dẹ̀ ṣe jà nítorí ẹ̀tọ́ àwọn ènìyàn Jésù kú nítorí pé kí èmi àti ẹ lè yè ní ká má padà tún wà nínú ẹ̀ṣẹ̀ mọ́ ká má padà tún wà nínú ogun ló ṣe kú. Èèyàn kan wọ́n máa preach fún ẹ nínú church yẹ àwọn máa preach ní church tí wọ́n ń lọ àwọn máa preach fún ẹ wípé don't worry we are one Nigeria. Where is one Nigeria? We are not one Nigeria. Ọlọ́run ti fi rán Yorùbá nation wọ̀ wá ìlú ọba ní Yorùbá nation ìlú tí dodo àwọn èèyàn dodo ìlú máa fẹ́ wọ ibi báyìí sẹ́. Ẹ wo ohun àlùmọ́ọ́nù tí Ọlọ́run ò tí ì fi wọ̀n rárá ó wà lórí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí Yorùbá pín tán kẹ́ wá wo bí Ọlọ́run ṣe rí
òun ló sọ o pé tó pé mo wọ inú ẹ̀ mo wá rí pé kí ni ó mú àwọn èyìnbó yìí wá, kí ló mú àwọn Amẹ́ríkà wọlé, kí ló mú àwọn Europe wọlé, kí ló mú àwọn Asia wọlé sí bíbá, àwọn China kí ló mú wọn wọlé sílẹ̀ Yorùbá nation. Mo rí pé àṣì àwọn ohun àlùmọ́nù kan wà tí kò tí ì jáde, ẹ kọ sílẹ̀ sẹ́, ṣé ọ̀pọ̀rọ̀ orí afẹ́fẹ́ nìyí, ẹ kọ sílẹ̀, ṣùgbọ́n nígbà tí ọwọ́ bá tẹ èpù dà tán, òun Ọlọ́run á fi bẹ̀ wọ̀nyí, á fi bẹ̀ wọ́n àwọn Yorùbá pé òun nìyí, ẹ kọ yẹ sílẹ̀. Ìlú yẹn bí Ọlọ́run fi wọ̀n mi, ìlú tó tòrò, ìlú tó ní peace gan, ìlú tó pé àlàáfíà bẹ̀ pọ̀, kò sí ogun, kò sí nǹkankan, everything lọ dédé, ìlú tí Ọlọ́run máa jókòó sí gangan ní Yorùbá nation, ẹ lọ kọ sílẹ̀. Gbogbo ẹni tí ń wò mí, ṣe Tinubu kó tètè wo bó ṣe máa ronú pìwàdà, tí kò bá dá kó ronú pìwàdà báyìí. Gbogbo ẹ̀yin ọba tó kù, gbogbo ẹ̀yin ọba tó kù tí ẹ sì ń ṣe ìwà gàbàǹgebè, tí ohun tí ẹ ń rí nínú Nàìjíríà, nítorí pé ẹ mọ̀ wípé kò ṣeé ṣe nígbà tí Yorùbá nation bá dé, lẹ ṣe ṣàǹtẹnumọ́ Nàìjíríà ni wọ́n Nàìjíríà, ta ló sọ pé wọ́n Nàìjíríà ni, ẹ̀yin ń jẹ oúnjẹ àwa ò jẹ oúnjẹ, where is the one Nàìjíríà? Common pure water àwa ò lè mú, ẹ̀yin ò tún wá ní mu, ẹ̀yin ò tún lè mú pure water, àwọn omi ńláńlá tí a ò dórúkọ wọn rárá, òun ni wọ́n lọ ń ṣe fẹ́yìn. Where is the one Nàìjíríà? Títì táwa máa dàdé ilé wa, ilé táwa ń dé, títì burúkú láyé àti lọ́run ni, ẹ̀yin dẹ̀ ṣe títì tó dára fún yín. Where is the one Nigeria? Àwa ò lè avoid láti lè sọ 48,000 naira lówó yàrá ẹyọ kan ṣoṣo nínú ọdún kan, but ẹ̀yin lè avoid láti tọ 10 million fún yàrá tẹ́ ń gbé nínú Lekki. Where is the one Nigeria? Tell me, where is the one Nigeria? Fúlàní, a ò mọ bá ṣe jẹ́, Haúsá lè ní dọ́júmọ̀ láyé mi, ṣùgbọ́n mi ò mọ bí Fúlàní ṣe jẹ́, nínú ẹ̀yà tó wà nínú Nàìjíríà, a sì máa pa ènìyàn, ẹ ò ní sọ̀rọ̀. Where is the one Nigeria? A máa pa àwọn ọmọ Yorùbá, a máa pa àwọn Ìgbò, Ìgbò ni wọ́n Nàìjíríà wà. Ṣé olójú máa la ojú ẹ̀ sílẹ̀ kí tàlùpọ̀ kò wọ̀? Where is that? Níbo nìyẹn ti ṣẹlẹ̀? Where is the one Nigeria? Èèyàn jáde, a jáde nítorí pé a rí wípé ara ni wá, kò dẹ̀ possible àjọ níní, ṣùgbọ́n nígbà tẹ́ tí wọ́n sọ pé èyí nìkan lẹ níyẹn kò ṣe wọ́n Nàìjíríà mọ́, ara ni àwa, èyí dẹ̀ ń gbádùn ayé yìí. Orí bẹ́ẹ̀dì táwa ń sùn ìnira ni, orí bẹ́ẹ̀dì tẹ́yìn sùn, kí ló dé? Pléènì tẹ́ ń wá, àwọn tí wọn ò qualify ìtọ́pẹ́ra wọn ní àmì, olórí burúkú ojoojúmọ́ tí wọ́n bá ti lè gbé pléènì bọ́ta báyìí ni wọn ò ní pléènì mọ́. Ṣé ọmọ tí Ọlọ́run dẹ̀ tó fún ní ọpọlọ tó jẹ́ ọmọ Yorùbá, wọ́n ti pa dànù, that never girl wọ́n pa dànù, nítorí pé ọpọlọ tọ́lọ́run fún ọmọ Yorùbá yẹn wọ́n pa. Ẹ wá wò látọdún náà, dúdú àwọn tí wọ́n ń gbé wọ́n plane kiri, níbo lẹ ti rí wọn? Wọ́n máa kú sójú òfurufú ni. The last one tó tún ṣe lọ́sẹ̀ tó kọjá, wọ́n ti kú dànù, Boko Haram ti pa wọ́n, wọ́n dẹ̀ mọ ibi tí Boko Haram wà, wọ́n ò lọ sáàbù Boko Haram ní lẹ́tà, ó ṣe jẹ́ Sunday Igboho lẹ lọ sáàbù lẹ́tà, kò ní dá fún dodo yín. Èní yọjú àjíǹde lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Yorùbá nation ti jíǹde lórúkọ Jésù, ó ti jíǹde pátápátá, kò sóhun tẹ́ ẹ lè ṣe. Gbogbo yín politician Nàìjíríà yìí, kò sóhun tẹ́ ẹ lè ṣe. Gbogbo ẹ̀yin ọba Nàìjíríà tí ẹ jẹ́ dòdò tẹ́ ò lè sòdodo, kò sóhun tẹ́ ẹ lè ṣe. Ẹ lọ kọ sílẹ̀, ojú máa padà tì, tẹ́ ẹ bá tètè reverse. Ẹ ń lérò pé àṣẹ̀máwá máa sáàbù yín lẹ́tà, ẹ ń lérò pé àṣẹ̀máwá máa dọ̀bálẹ̀ wájú yín, ẹ gbọ́dọ̀ lọ reverse ara yín, kẹ́ ẹ lọ rẹra yín lẹ̀, kẹ́ ẹ lọ súnmọ́ àwa tí Ọlọ́run ti gbé agbára lé lọ́wọ́. Nítorí pé nígbà tí Yorùbá nation yìí bá padà dé, slave lẹ máa jẹ́, a máa yọ yín kúrò nípò ọba ni. Kò sí bí ẹ ṣe fẹ́ ṣe,
ohun tí Olúwa fi ń wọ̀n wá ohun lèmi wá sọ. I don't speak with flesh, I am speaking in the spirit. These are divisions. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ dáadáa, ṣùgbọ́n ohun tó ń ṣe yín ni wípé ṣé owó tẹ̀ ń rí yẹn ṣe ṣì máa rí? Ṣé ipò tẹ́ níyẹn ṣe ṣì máa rí ipò yẹn? Ẹ ṣì máa rí. Ọ̀nà kan tẹ̀dẹ̀ lè ṣí rí nínú ni pé gẹ́gẹ́ bí ohun tó Olúwa ń sọ fún mi, kẹ́ ẹ tètè reverse ara yín. Kẹ́ ẹ tètè lọ reverse ara yín pátá. Ìwọ Tinubu kò tètè lọ rorí ẹ pátá, kò reverse ara ẹ. Ṣé pé àsọtẹ́lẹ̀ ni mò ń sọ fún ẹ yìí? Kó má padà jẹ́ kó lọ bọ́ lọ́wọ́ ẹ. Kó tètè reverse ara ẹ, kó lọ dìbò fún Yorùbá nation kíákíá. Ẹ̀yin ọba játijàti, ẹ̀yin ọba rádaràda, ẹ̀yin tá a fi joyè àwòdì tẹ́ ò lè dẹ́tìyẹ. Èmi ò bẹ̀rù yín o. Ọọ̀ni of Ifẹ̀ wà lára àwọn tí mò ń sọ o. Mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Ṣé bí ọba kan òun ló lọ kí ọba Almoruf, òun ló lọ kí bàbá Sunday Igboho lé yẹn. Ẹ bèrè lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀, common Reverend Esther Ajayi, Ọọ̀ni of Ifẹ̀ máa lọ kí nílé. Kí nílé Esther Ajayi jámọ́? Esther Ajayi kí ló jámọ́? Common Reverend. Ta ló tiẹ̀ sọ di Reverend? Ṣé òun ríran ni? Òun ríran. Ṣé òun ríran débi tó bá fi jẹ́ Reverend Ajayi ni mo sọ? Reverend Esther Ajayi Abímbọ́lá. Ṣé òun ríran ni? Common ẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ń kínlé, ó lọ kínlé. Èmi ò mọ̀ dí o, ṣùgbọ́n kí ló fẹ́ tèkì yín kí ẹ̀rẹ̀ ra yín sílẹ̀? Ṣé torí owó tẹ̀ rí lórí ọ̀rọ̀ Nàìjíríà lẹ́ẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀ ra yín sílẹ̀ láti jẹ́ kí a dá Yorùbá nation? Àfi kẹ́ ẹ jẹ́ reverse ara yín gbogbo ẹ̀yin ọba. Èmi ò bẹ̀rù ẹnikẹ́ni o. Ohun tí Jésù sign pẹ̀lú Ọlọ́run lèmi náà sign o. Mo dẹ̀ ti sọ fún ìyá tó bí mi lọ́mọ, mo ti sọ fún ìyàwó mi gangan, mo ti sọ fún àwọn ọmọ mi, ibi tó bá já sí ló já sí. Èmi kan tí mo sign ni mo sọ fún yín yẹn pẹ̀lú Ọlọ́run. Mi ò sọ fún yín pé mi kì í ṣe ẹlẹ́ṣẹ̀ o, ṣùgbọ́n nínú ayé kan tí mo wá yìí àwọn èèyàn mọ̀ mí wípé òtítọ́ ò jìnnà sí mi. Tó bá ń sọ pé nípa òtítọ́, wàláì mi ò jẹ́ kí òtítọ́ jìnnà sí ayé mi. Say the only way is that you people to reverse. Ẹ̀yin ọba tí ẹ ò sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ Yorùbá nation, is the only thing is you to reverse. Kẹ́ jáde, kẹ́ jẹ́ ká mọ̀ wípé ní tòótọ́ Yorùbá nation lẹ́ ń ṣe. Kì í ṣe pé kẹ́ wà nínú yàrá káwọn kan wá máa bá yín kọ́ máa lérò pé Yorùbá nation lẹ́ ń ṣe. Ẹ ò ṣe Yorùbá nation, ẹ má jẹ́ kó tàn yín. Ṣé bí ọba òun ló kú lórí ìpèrè nítorí pé ó fẹ́ jẹ́ kó da, kì í ṣe òun náà mọ̀ pé ọba lòun, ṣùgbọ́n wọ́n ń wá pé kó da. Ọba Almoruf wọ́n ń wá pé kó da ló ṣe kú lórí ìpèrè tí wọ́n dọ́dọ̀ bàbá Sunday Igboho. Kí ni bàbá Sunday Igboho jẹ́ sí ẹni tó wá yẹn? Ṣùgbọ́n àwọn ń wò wípé àwọn fẹ́ jẹ́ kó da. Bàbá yẹn wò wípé àwọn fẹ́ jẹ́ kí ìlú yìí kó sunwọ̀n. Bàbá yẹn wò wípé ọ̀pá aládé tí Ọlọ́run délé àwọn lọ́wọ́ kò gbọ́dọ̀ tójú àwọn bàjẹ́. Ṣé a ò ti rí Ọọ̀ni of Ifẹ̀? Gbogbo ẹ wà nínú fídíò, ó wà. Ọọ̀ni of Ifẹ̀ níbi slot tó ń ta fóònù ní Ìkẹjà, Ọọ̀ni of Ifẹ̀ lọ síbẹ̀ tó lọ bá síbẹ̀, tó lọ sí ibẹ̀. They only go on a mission that does not tí kò genuine, tí kò tiẹ̀ kò pay aráyé. Bọ́bá láwọn òṣèré ń ṣeré wàá bá wọn níbẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ẹ lọ bèrè history lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ ayé àtijọ́ náà. Ọọ̀ni of Ifẹ̀ ọba Síjú Adé ó aṣáàdìdodo tó sọ, ó ní bí Ọọ̀ni of Ifẹ̀ gangan tó bá fẹ́ kúrò ní ilé, gbogbo ọba ò gbọ́dọ̀ sí nínú orí ìpèrè mọ́ àfìgbà tí òun bá padà sílé. Ṣé bí nǹkan tá a dán ni tí mo kà, mo dẹ̀ tún sẹ́ǹdì ẹ̀ jáde nínú ọdún náà tí mo gbé jáde ìgbà tí mo dán rẹ́kọ̀dì yẹn nígbà tí ọba Ọọ̀ni of Ifẹ̀ èyí tó kú tó kọjá. Ẹ wá sọ àpèrè, ẹ sọ di rádaràda. Ẹ sọ àpèrè di rádaràda.
ọba Ọọ̀ni of Ifẹ̀ òun ni ọba, òun ló lè yọ ọba nípò, òun ló tún lè fi ọba sí ipò gẹ́gẹ́ bí ohun tí Ọọ̀ni of Ifẹ̀ tó kú yẹn tó sọ. ṣùgbọ́n ṣerú ẹ̀yin yìí lè yọ ọba nípò báyìí nígbà tẹ́ ti miss pẹ̀lú hooligans? ṣerú yìí lè yọ ọba nípò àbí ẹ lè fi ọba ṣiṣá, ẹ lè fi sọ ẹ ò lè yọ ọba nípò? Olúwa rán mi sí ọ, mi ò bẹ̀rù ẹnikẹ́ni. Tí ikú mi bá wá padà tí ọwọ́ yín jáde, ègbé ni fún yín àti gbogbo ìdílé yín. Ìwọ lẹ lọ bèrè ohun tó ṣe Júdásì, ohun tí Júdásì ti torí ẹ̀ pa Jésù ṣẹ́ńdọ́bí kò padà jẹ nínú rẹ̀. Ohun tí ikú mi bá padà wá tí ọwọ́ yín jáde, ìdí tẹ́ ẹ ṣe padà wá pábí yẹn ò ní jẹ nínú ẹ̀ láyé àti lọ́run. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín ò ní jẹ nínú ẹ̀, àdàbí tó bá pé òtítọ́ ọ̀rọ̀ kọ́ ni mo sọ. I don't fear anybody. Marabalini sahabihuni faoru. Shributi dalihum. Ruabina alikubisati hinda ilikapata haidoro. Bọ́bá padà tí ọwọ́ yín jáde, ẹ gbọ́ ọ̀rọ̀ àsọtílẹ̀ ni. Tó bá jẹ́ pé Júdásì ò padà jèrè ohun tó ti torí ẹ̀ fi Jésù wọn, ẹ ò ní jèrè ohun tẹ́ ti torí ẹ̀ pa mí. Àtẹ̀yìn àti ìdílé yín àti ọmọ yín àti àwọn tẹ́ ránṣẹ́, ẹ ò ní jèrè kankan nínú wọn. Ẹ lọ kọ sílẹ̀, ẹ mọ̀ pé wòlíì ni mí. Say me, fear, I can call your name. I can call Adeboye, I can call anybody. I don't fear you. There is no one I fear. Mo wà gẹ́gẹ́dẹ́ dáadáa fún yín ni. Olúwa ní kí n sọ fún yín kẹ́ lọ reverse ara yín kíákíá, nítorí pé nígbà tí ìran Yorùbá nation tó fi wọ̀n mí yẹn tó bá padà dé, tí a ò dẹ̀ bá yín pé ẹ support yẹ, ojú títì la máa fi gìtì yín jáde fáì. Bóyá ilẹ̀ Yíbò lọ ti máa wá gbà yín fáì àmọ́, bó dẹ̀ pé ilẹ̀ Haúsá tẹ́ jókòó tì tẹ́ fi sọmọ Ọ̀yá lọ ti máa gbà yín àmọ́, ṣùgbọ́n igi la máa fi tì yín jáde nínú ìlú. Fẹ́ tètè lọ ronú báyìí, àbá yín jà, ṣùgbọ́n ẹni tí èèyàn bá ń jọba lé lórí tí wọ́n bá ti sọ pé àwọn ò fẹ́ nǹkan báyìí lábẹ́ bó ṣe rí látètè kọ́ ṣe nìyẹn náà. Kí ló wá dé tó pé ẹ̀yin wọ́n fẹ́ máa fọ́ọ̀sì wa lórí ohun tí àwọn ò fẹ́? It can never be one Nigeria. Kí ni Sunday Igboho ṣe tẹ́ẹ̀bí lọ sáàbù ẹ̀ lẹ́tà for what? Ṣé òun ló já wọ́n plane tó rìn ní ọ̀sẹ̀ tó kọjá ni? Ṣebí Boko Haram ló já, ṣebí bí jù ẹ̀ lápadà rí yẹn. Ẹ lọ bá Boko Haram, Sunday Igboho lẹ fẹ́ lọ bá àwọn tó ń sọ òtítọ́, tí wọ́n ń sọ òtítọ́. There is nothing called one Nigeria. Ẹ̀yin ò lè máa enjoy ìkébí máa pa wá. No light. Ìjọ wo ni iná kú lé yín? Ẹ sọ fún mi. This is the 3 weeks now. Táwọn ò ti níná. Generator ni mò ń tàn lójoojúmọ́. This is 3 weeks. Ìjọ wo ni iná kú nínú ilé yín? Tẹ̀dẹ̀ ní wọ́n Nigeria. A fẹ́ ṣe ọdún báyìí. This is Easter Sunday. A ò tí ì mọ ohun táwa fẹ́ jẹ. Láti Easter àti Good Friday lẹ́yìn tí lọ stock ilé yín. Let's stock dodo ẹ̀. Àwọn tó jẹ́ kẹ́ pín owó fún 30 million. Ẹ lọ fi ṣe Easter. Ẹ ti pín lé wọn lọ́wọ́. Where is the one Nigeria? Kò possible. Bẹ́ẹ̀ làwa ò tí ì mú un tá a fẹ́ jẹ lẹ́ni Sunday. Lẹ́ni Sunday tá a pè ní Easter Sunday. Dé ọ̀làgọ́ Good Easter Monday. A ò mú un tá a máa jẹ. Ẹ gbé yẹ̀wò náà. Kí ló dé ṣe ẹ ti wá? Ẹ ṣe sẹ́ǹsì yẹn ti kú ni. Ẹ dẹ̀ ń pariwo wọn Nàìjíríà. Ṣé sẹ́ǹsì yẹn ti kú ni? Ṣé bó ṣe ń pè nílùú òyìnbó nìyẹn? Ní Amẹ́ríkà, ẹ̀gbọ́n mi tó wà ń bẹ̀ máa ní God bless America. Ìdí tí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ni wípé wọ́n value life àwọn ọmọ wọn. Wọ́n fẹ́ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì wọn bí àwọn ṣe ń live lọ ṣe fẹ́ kí ọmọ ìlú náà ṣe máa live. Ẹ wá sọ dodo ẹ̀ di rádaràda. Ẹ bà dodo ẹ̀ jẹ́. Àwọn ọmọ tiwa a ò lè rán wọn lọ sí iléèwé, a ò lè avoid iléèwé. Ẹ̀yin dẹ̀ rán ọmọ yín lọ sí UK, ó lọ ń ka ìwé. Àwọn ọmọ yín ná dọ́là, wọ́n ná pounds. Ẹ dẹ̀ ń pariwo wọ́n Nàìjíríà. Dodo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àwọn èèyàn yìí. Kò sọ̀rọ̀ fún yín o. Nígbà tí ohun tí Olúwa sọ nípa Yorùbá nation tó bá padà ṣẹlẹ̀ tán,
ẹ ò ní jèrè rárá, ẹ ò ní jèrè. Olúwa rán mi sí yín kẹ́ ẹ tètè lọ reverse dojú ẹ̀yin ọba, dojú ẹ̀yin politician Yorùbá. Ìwọ Tinubu tètè reverse nítorí ó máa bọ́ mọ́ ọ lọ́wọ́. Lọ kọ sílẹ̀, wòlíì ló sọ, mi ò sọ̀rọ̀ nípa ti ara, nípa ti ẹ̀mí ni. Ó máa bọ́ mọ́ ọ lọ́wọ́, kò sí bó ṣe fẹ́ ṣe, nítorí pé Olúwa gangan òun ló gbé ìran Yorùbá nation yìí kalẹ̀. Ó dẹ̀ ti fi ọkàn rẹ̀ sínú dodo àwọn èèyàn, dodo àwọn tó ń pariwo yẹn tí wọ́n ń ranjú bí mo ṣe ń ranjú yìí. Olúwa ló fi ọkàn rẹ̀ sínú wa. Wá rí pé a ò padà, ojoojúmọ́ náà là ń sọ. A ò kúrò lẹ́yìn ohun tá à ń sọ every day. Wọ́n pé òun là ń sọ. Tó bá pé nígbà kan ni àti sá wọlé, a ò lè sá nítorí pé ẹ̀mí tó wà lára wa gangan, ẹ̀mí yẹn ti gbà wípé tó bá pé ikú náà ló máa end sí, fine, kó end sí ikú. Ẹ̀mí yẹn ni wọ́n pé kò jọ wá lójú, ẹni tó fẹ́ kú ni wá, òun náà wá pàdé ẹni tó máa pa, ṣé pé kò jọ wá lójú. So therefore Yorùbá nation gangan òun ni kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi kẹjẹ ká mójútó. Olúwa fi ìran ọbẹ̀ wọ̀n wá pé ó máa débì kọ́sẹ́, àní àwọn títẹ́ ní àwọn ò fẹ́ pín yín, ó nídìí ó máa dé ibì kọ́sẹ́. Wàláì wọ́n máa bẹ̀ wá lókè pé ká jọ ká fi ọwọ́ tọ́ omi sí àwọn lẹ́nu. Wàláì wọ́n máa bẹ̀ wá, ẹ lọ kọ sínú ìwé ìrántí. Wọ́n máa bẹ̀ Yorùbá nation, wọ́n máa bẹ̀ Odùduwà nation pé ẹ jọ ẹ fi ọwọ́ tọ́ omi sí àwọn lẹ́nu. Ẹ lọ kọ sínú ìwé ìrántí. Ohun tó Olúwa sọ òun lèmi ń sọ yìí. Mo kí gbogbo ẹ̀yin màmá wa pátá àtẹ̀yin bàbá wa lẹ́ǹkan sí pé ẹ ṣé gidigidi gan. Happy Easter Sunday. Èmi tí ń tòótọ́ BabaConfirm JP, ẹ bá mi pín kíní kíákíá mo bẹ̀ yín. Mi ò sọ pé kẹ́ ẹ subscribe, ẹni tó bá dé subscribe wọn kò fi help mission kíní dáadáa ni. Fine, ẹ ṣé gidigidi gan. Ojú òní tì yín. God bless you. Thank you very much. Once again, happy Easter Sunday. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. God bless you. Thank you. God bless you. A tún máa rí ọjọ́ ìní láyọ̀ àtàlàfíà.